A kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ bá ti ní àǹfààní láti máa wo ìkànnì Ajáramàlífà TV ojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́wọ́ nídìí láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ dé tẹ́ darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí, ẹ subscribe sí ìkànnì yẹn, on notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá yanyan ìyẹn CP Ọlọ́rundàrẹ Jímọ̀ ló jẹ́ wípé wọ́n tún ti ṣe àṣeyọrí kan o, ìyẹn ní agbègbè Láyẹni. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe fi ọ̀rọ̀ yìí léde, wọ́n ní ọwọ́ àwọn ti tó àwọn afurasí ọ̀daràn méjì kan eléyìí tó jẹ́ wípé wọ́n digun jalè lágbègbè kan èyí tí wọ́n pè ní Láyẹni Òjó Road, Ajegunle. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 nìkan bí ọwọ́ aago 6:30 ní ìrọ̀lẹ́ ló jẹ́ wípé wọ́n ní ìbámu pẹ̀lú ìfiléde lemọ́lemọ́ èyí tó ti ń wáyé ní agbègbè tí wọ́n pè ní Láyẹni Division. Ìyẹn ló jẹ́ wípé wọ́n ti wá tẹkọ̀ létí o láti ṣiṣẹ́ ìwádìí lágbègbè náà látàrí iṣẹ́ ìwádìí tí ikọ̀ ọlọ́pàá eléyìí tó wà ní Láyẹni Division tí wọ́n gùn lé ló jẹ́ kí wọ́n fi rọ́wọ́ tó Hafiz Anọ̀fìyàn ọmọdún 25 aka Stainless àti ẹnìkan tí wọ́n pè ní Dámiláre Ọbádíà ìyẹn náà ọmọdún 25 eléyìí tí wọ́n fẹ́ gbìyànjú láti gba ọkọ̀ Maruwa kan lọ́wọ́ ẹni tó ní. Nígbà tí wọ́n rọ́wọ́ tó wọn, wọ́n bá ìbọn ìléwọ́ lọ́wọ́ wọn eléyìí tó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ni wọ́n máa ń digun jalè ládùúgbò náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà léde, wọ́n ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 ní nǹkan bí ọwọ́ aago 6:00 ló jẹ́ wípé wọ́n rọ́wọ́ tó àwọn afurasí ọ̀daràn yìí eléyìí tó jẹ́ pé iṣẹ́ láabi tí wọ́n ṣe lágbègbè náà ni wípé kí wọ́n gba Maruwa lọ́wọ́ àwọn tí wọ́n ní. Àwọn méjì náà ni wọ́n pè ní Hafiz Anọ̀fìyàn ọmọdún 25 aka Stainless àti Dámiláre Ọbádíà ní ọmọdún 25 náà eléyìí tí wọ́n sọ wípé wọ́n ti wà lákọlò iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn CSP Benjamin Hundeyin ó ti ṣe fi ọ̀rọ̀ náà léde. Níbẹ̀ ló sọ pé ọ̀gá ọlọ́pàá yanyan yẹn ní ìpínlẹ̀ Èkó CP Ọlọ́rundàrẹ Jímọ̀ Moshood kò ní fààyè gba wà eléyìí tí kò tọ́ o látàrí kí ètò ààbò eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ kó lè túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ẹ jẹ́ ká máa gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe láti lè rí wípé àwọn kọ̀rọ̀ sí adẹ́mi ẹni légbodò àbí agbádúkìá ẹni lọ́wọ́ ẹni wọ́n fojú winá òfin. Wọ́n bẹ̀ lọ́wọ́ nínú àánú ẹ̀pẹ́ ẹni fi ti ń ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè. Ẹ ṣé ẹ kú ìfẹ́ gbogbo ẹni tí ẹ bá wo fọ́nà yẹn bá wa pín yíká nítorí wípé ọ̀rọ̀ tèmi tí yóò ní di àríkọ́gbọ́n lágbára Ọlọ́run bá àwòkọ́ṣe rẹ̀ lọ́rọ̀ wa yóò máa já sí. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́.